Ẹ káàbọ̀ sórí ètò. So first Sunday ní òbòdó Canada mi, mo lọ ṣọ́ọ̀ṣì, bàbá yín lọ ṣọ́ọ̀ṣì. Mo kọ́kọ́ wọ ọkọ̀ ṣú mi, lẹ́yìn tí mo ti wọ aṣọ mi, mo wọ àwọn aṣọ mi, mo ya irun mi tó ta kókó, mo wọ glasses, mo wọ àwọn ẹ̀ṣọ́ mi, ẹ wọ bí ọmọ ṣe hands. Actually mo hands ṣá. So mo ṣá lọ, ìgbà tí mo dé ṣọ́ọ̀ṣì yẹn tóbi, inú ṣọ́ọ̀ṣì yẹn rèé. Àkọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú praise worship style wọn ṣá. So pastor wa wàásù, actually ìwàásù pastor yẹn ó nice. Then mo wá rí pastor tó ń wọ crazy jeans, ọmọ ìsoko. Lẹ́yìn yẹn bọ̀bọ̀ rapper kan ó wà. Mo ṣáà rap. Nǹkan wò pé what a life. Ká ní pé church mi ní Nàìjíríà ni ọmọ gbẹ̀dọ̀ á ti máa lọ, mo trust àwọn ọ̀rọ̀. Well, anyway, throwback nìyẹn, Nàìjíríà ti lọ. So lẹ́yìn church everybody wọ́n find way wọn wá ní pé àwa first time ká dúró oríṣiríṣi. Wọ́n bá fún wa ní pizza àti muffin àti sprite, wọ́n ṣáà tún entertain wa, wọ́n bá wa sọ̀rọ̀. Anyways, no wàhálà. Lẹ́yìn tí mo kúrò ṣá, mo ṣáà fi lára mi, mo ṣe fashion parade díẹ̀ ní car park, Lẹ́yìn náà lábá gbalé lọ, mo bá ya restaurant kan, mo ṣáà ní kí n ṣáà update ara gbígbẹ mi. Ìgbà tí mo délé, mo tún ṣe fashion parade, mo wọ full outfit mi, mo ń ṣe fashion parade, ọmọ hands, what a spec. Anyways, mo ṣáà jẹ nǹkan tí mo rà, mo jẹ bread, mo jẹ bun, mo jẹ sausage, mo jẹ ẹyin, mo jẹ bacon, mo jẹ everything. Eléyìí ń ṣe cassava àgbàdo ẹ̀wà. Níbi mo ti jẹun tán, mo ṣáà relax. A máa sísọ, ire o, bye bye.